Okuta Agidi àti ìyá olórìṣà wọ́n wọ́ra wọn lọ sí ilé ẹjọ́ ní ìlú Ìlọrin. Ilé ẹjọ́ gíga kan tó kalẹ̀ sí ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin wọ́n ti pa á láṣẹ wípé kí wọ́n fi arábìnrin Àbẹ̀bí Ẹfúnṣetán Yakub sí àtìmọ́lé látàrí bó ṣe sọ wípé òun ṣe ìrànlọ́wọ́ láti gbẹ̀bí fún ìyàwó àáfàá Okuta Agidi. Ẹ̀sìn ìbanilórúkọjẹ́ yìí ló ní í ṣe pẹ̀lú fídíò kan tó ṣe níbi tó ti ń tàbùkù àáfàá tó ní ilé kéwú Okuta Agidi àti bàbá rẹ̀ olóògbé Sheikh Awal Okuta Agidi tó ní òun ṣe ìrànlọ́wọ́ àjò fún wọn lọ́dún díẹ̀ sẹ́yìn. Àbẹ̀bí Ẹfúnṣetán nìkan kọ́ ni ilé ẹjọ́ dájọ́ wípé kí wọ́n fi sí àtìmọ́lé pẹ̀lú ẹnìkan tó ya fọ́nrán fídíò náà, arákùnrin Ọbalú Jimoh tó jẹ́ ẹni tó ya fọ́nrán fídíò tí wọ́n gbé sórí ayélujára. Ọ̀rọ̀ yìí ló ní í ṣe pẹ̀lú fàkínfà tó wà láàrin àwọn ẹlẹ́sìn mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní ìlú Ìlọrin. Bí ẹ ò bá gbàgbé, ọ̀rọ̀ yìí ti ń jà ràyìn tó sì ti fẹ́ dá ìjà ìsìn sílẹ̀ ní ìlú Ìlọrin nítorí wípé àwọn ẹlẹ́sìn mùsùlùmí sọ báyìí wípé àwọn ò fi àyè gba ẹbọ, nígbà tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n sì sọ wípé àwọn lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti ṣe ẹ̀sìn kẹ́sìn tó bá wù wọ́n, gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé ìpẹ̀jọ́ FIR. Àwọn olùpẹ̀jọ́ Alfa tó ní ilé Okuta Agidi ó sọ báyìí wípé òun rí fídíò kan lórí ayélujára níbi tí arábìnrin Àbẹ̀bí Ẹfúnṣetán tó ti ń ba òun lórúkọ jẹ́ wípé òun gbẹ̀bí fún ìyàwó òun pẹ̀lú ájò lóríṣiríṣi. Ó sọ wípé Ẹfúnṣetán sọ lórí ayélujára wípé òun ṣe ìrànlọ́wọ́ fún ìyàwó àkọ́kọ́ fẹ́ Alfa Okuta Agidi àgbà tó di olóògbé nípasẹ̀ ṣíṣe ètùtù ṣáájú àti lẹ́yìn ìbímọ rẹ̀. Ọ̀rọ̀ yìí ló tún ta bá bàbá tó ní Khalifa Okuta Agidi. Agbẹjọ́rò fún olùpẹ̀jọ́ ó sọ báyìí wípé nítorí ìdí èyí ni àwọn ṣe ké sí àwọn agbófinró láti fi páńpẹ́ òfin wọ́ arábìnrin Ẹfúnṣetán wá sí ilé ẹjọ́ ní ìlú Ìlọrin. Nígbà tí yóò dé iwájú ilé ẹjọ́, agbẹjọ́rò fi ọ̀rọ̀ wá arábìnrin náà lẹ́nu wò. Gẹ́gẹ́ bí ìròyìn tó tó wa lọ́wọ́, wọ́n rí wípé irọ́ wà nínú ọ̀rọ̀ tí arábìnrin náà ń sọ, ni àwọn ọlọ́pàá àti àwọn olùpẹ̀jọ́ tó fi mọ́ agbẹjọ́rò ni wọ́n rọ ilé ẹjọ́ wípé kí wọ́n sì fi obìnrin náà sí àtìmọ́lé. ASC Samuel Muyiwa tó gbé ẹjọ́ yìí wá lórúkọ àwọn agbófinró sọ wípé kò sí òótọ́ nínú ọ̀rọ̀ tí olórìṣà náà sọ wípé ọmọ ẹgbẹ́ olórìṣà ni bàbá tó ní Okuta Agidi ń jẹ́. Nínú ìdí èyí, ó béèrè wípé kí adájọ́ fi obìnrin náà sí àtìmọ́lé nítorí pé ó gbèrò láti da omi àlàáfíà ìlú rú. Ó sọ síwájú sí i wípé arábìnrin náà ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní dá rògbòdìyàn kalẹ̀ láàrin ìlú tó sì lòdì sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà 97, 392 àti 114 òfin orílẹ̀-èdè yìí. Magistrate Mohammed Adamu tó darí ìgbẹ́jọ́ náà ó gbà sí wọn lẹ́nu, wọ́n sì fi arábìnrin Ẹfúnṣetán Àbẹ̀bí sí àtìmọ́lé. Wọ́n wá sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ 29 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Okuta Agidi àti olórìṣà Ẹfúnṣetán Àbẹ̀bí wọ́n wọ́ra wọn lọ sí ilé ẹjọ́ ní ìlú Ìlọrin.